Congratulations, sir. We thank God. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ òní. Lórí oyè tuntun tí ẹ máa jẹ ní èní yìí tẹ́dẹ̀ ti jẹ́ láṣẹ Ọlọ́run. Ẹ introduce ara yín sí àwọn tó ń wò yìí nílé. May I share, sir? Lẹ́ǹkan orúkọ yín, sir. So lágbára Ọlọ́run lẹ́yìn gbogbo ètò náà a ṣì máa tún sọ̀rọ̀ sí origination gan. Oye AAA bàbá. Cabeça. Ei. É uma ui ni lẹ́yìn o.
ó yá ẹ kí àwọn aláìlúwa o. Ó yá bàbá ẹ kí àwọn aláìlúwa. Gbé alẹ́ o, orí adágbè yín o, ẹ̀yí ká ọ̀tún o, ẹ̀yí ká òsì o, àyíká ọdún kì í bodó o, àyíká ọlọ́ kì í bọ́lọ́ o, ó yá gbé alẹ́ ẹ̀mẹ́ta làkú kàn. The great. Ó yá ó kẹta. Bàbá ọmọ yín lọ fẹ́ tilẹ̀ oyè Bobagunwa Of Aiyepe òun ló wá kí n yí o. Obìnrin kúkú dànù abẹ́kú dànù rẹ abáàlù dànù abáṣerú dànù bẹ́ẹ̀ ni kú dànù náà. Orógbó mi léyìí wọ́n ní ẹ̀kọ́ ẹ̀tọ́ ẹ̀fọ́ ọ̀páwú. Iyọ̀ rí yíyọ̀ máa ń yọ̀ fún yíyọ̀ ayé àádọ́dún alẹ́ o. Ṣúgà lélẹ́yìí igun mẹ́rin ṣúgà adùn tí ó máa jẹ́ ìkóró òní wọlá ayé yín. Àádùn rèé ẹnu tí wọ́n fi bádà ìbò ayé mi fẹ́ràn sábà rẹ̀. Oyin lélẹ́yìí dídùn nínú ọgbọ́n lè rí oyin ayé àádùn àbẹ́ ayé ọ̀fẹ́ àádùn àbẹ́. Ẹja sọ̀rọ̀ asọ̀rọ̀ rẹ̀ asọ̀rọ̀ ọmọ asọ̀rọ̀ aya asọ̀rọ̀ ẹgbẹ́ asọ̀rọ̀ ara oṣù máa rí nìyẹn. Hello, don't doubt. Congratulations. Congratulations. Front. 200. Bobagunwa ẹ dúró pẹ̀lú. Ọmọdé jẹ́ o, bàbá àgbàlò, ó gbégbá òyìnbó lélẹ̀ ní gbígbá owó gbọ́ọ̀là, wọ́n máa rí àṣẹ.